a fi àgò kẹ́yìn àparò ohun ojú wa lójú ń rí àbámọ̀ bá dé sí máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ má jẹ́ ntàn yín jẹ ọlọ́run mójú ṣẹlẹ̀ sí mójú ṣẹlẹ̀ sí ràn mí ní ayé tá a wà yìí àwọn èèyàn kan wà tó jẹ́ wípé wọ́n ti forí já igbó kán tó kan lé ọlà wọ́n ti fojú wu iná kán tó débi tílẹ̀ gbé tẹ́jú wọ́n ti jìyà kí wọ́n tó rí ọ̀rọ̀ kékeré tí wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá wá ń jẹ ọ̀rọ̀ kan lọ́wọ́ tí ìwọ kan wá sọ pé òun pass news wọn pass talk wọn tó wá torí ẹ̀ tó wá ní wọn lára tó ló fẹ́ lé wọn níbi tí wọ́n ti ń jẹ ọ̀rọ̀ yẹn bí wọ́n bá gba ẹ̀mí ẹ̀ wọ́n ran Ọlọ́run lọ́wọ́ gbẹ̀mí ẹ̀ ni àtẹni tó pààyàn àtẹni tó láàyàn iṣẹ́ Ọlọ́run gbogbo wọn ń ṣe ọbọ̀ Ọlọ́run pa ẹni ẹ jẹ́ á máa kẹ́kọ̀ọ́ níbi èso àjàrà ẹ jẹ́ àti pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ o ti mọ̀ mí níbi kan rí bí mo ti dọ́ ẹ̀gbọ́n rẹ̀ kan rí àbúrò rẹ̀ kan rí mo ti fẹ́ rí ó wá bá mi nílé ọkọ mi tí mo ti jókòó síbẹ̀ tọ́lọ́run sì fi ọkàn balẹ̀ fún mi the next thing torí pé o ti ní story mi lọ́wọ́ o wá fẹ́ máa tà láti máa fi gbógun ti ayé mi abẹ́rẹ́ ti domi kúrò níbi ìjókòó tí mo jókòó sí tó jẹ́ wípé ọjọ́ ọ̀ka sunkún ọjọ́ ọ̀ka sọ fọ́lọ́run pé mo fẹ́ ibùjókòó ayọ̀ iṣẹ́ pé kò sọkùnrin ń ta tó bá ní òsọkùnrin tẹ sọ wọn pé mo sọ pé irọ́ ni wọ́n pa a rí obìnrin kan ṣoṣo tó ní girlfriend tó ní boyfriend mẹ́rin márùn-ún ọkùnrin gidi ni ò sí ń ta obìnrin gidi kì í sábà rọ́kùnrin gidi ọkùnrin gidi kì í sábà róbìnrin gidi tó bá jóbìnrin gidi tó lóun bá ní kó pàdéjà rọ́kùnrin gidi kan wọ́n wo station wọ́n wo ọjọ́ orí wọ́n wo ipò owó wọ́n wo ipò kankan gíráàpù ẹ̀ ni kó o dì mú sísinsin tó náà bá fẹ́ wá kẹ́ ẹ ó jẹ́ ẹni tó lè bọ́ ẹnu ara ẹ̀ tó tún lè bọ́ ẹ tó tún lè wọṣọ sí ẹ lọ́rùn ọmọ ìyá mi tí ẹnìkan bá wá fẹ́ jẹ́ bíi ìtàkùn tó ní kí irin rẹ̀ má gọ̀ọ̀lá odò bó o bá pàtó tí gbòǹgbò sí gbogbo wọn láì kò tí ì lọ́wọ́ ló jẹ́ kí n máa sọ fún yín wípé gbogbo ní tẹ́ ẹ bá ti rí lókè kò ní kẹ́ ẹ máa gbìyànjú àti eré bọ́ o torí ẹ mọ gbogbo nǹkan tó ṣe tó fi dókè tó dé yẹn mo sọ lọ́rọ̀ fún gbogbo yín pé ibi tí mo dé níwọ̀n báyìí Ọlọ́run ọba àti gbìyànjú tí o kàn wá sọ wípé mi ló fẹ́ wò láti dráàgì mi bí n bá ní o bá ń kí bàbá mi lọ́rùn ò tí ì léwọ̀ o bí n bá rán ẹ sí ìyá bàbá mi lọ́rùn ò tí ì léwọ̀ níṣẹ́ láti wọ ẹni kúnra ní ìyá bàbá mi bí n bá ní o lọ kí ikú wá sọmọ ọ̀dọ̀ fún lọ́rùn ò tí ì léwọ̀ ó túmọ̀ sí wípé ẹja máa ń ṣe jẹ́jẹ́ torí pé o ti ní sítórí nǹkan lọ́wọ́ má torí ẹ̀ gbóhùn tí àbọ̀rọ̀dá sọ fún ọmọdé àbí tó bá dé ní ẹ̀ yóò dìdìdì ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ sọ pé kí láǹtí ṣe tó ń sọ ẹ sọ sítórì fún wa jàre afẹ́ kúrò ń bẹ́ẹ̀ òun náà ni mò ń sọ fún ẹ mò ń rán ẹ létí ni ká lé mi lárábìnrin yẹn ọjọ́ tí mo ti rí ẹ̀gbọ́n ọkọ mi yẹn pé òun lẹ̀gbọ́n ọkọ mi òun ẹni tó ń kóbọn sọ́wọ́ mi níjọ́ náà ní ti rán lọ sọ́run àrèmọ́bọ̀ pọ́ìsì ní ń fún jẹ. ẹ rò pé kàrà àti ṣé ń kill I cannot kill bọ̀ wá gbóúnjẹ tí mo jẹ lẹ́nu mi náà kó o bá àkàkílò àkàlọ́ kìlì ẹ bá gbóúnjẹ lẹ́nu ẹni ó pa ni sáyé nìyẹn ẹ já máa ń bọ̀rọ̀ wà bọ̀ torí pé tó bá ba lọ ló bá kú èmi àti yín àní kú kóòdì ẹ̀mí yóò sì ní tọwọ́ wà bọ́ láṣẹ Ìdùmarè ẹ wo àbúrò mi bá ń sunkún àbúrò mi sunkún láàárọ̀ ń sunkún lọ́sàn-án ó pẹ́ díẹ̀ lágbọ́dọ̀ abẹ̀rẹ̀ sí ń gba kọ́ọ̀lù èmi àtọkọ mi ń gba kọ́ọ̀lù tẹ́wọ́ pọkọ mi hello tọ́ni pé ta ló ń sọ̀rọ̀ á ní bọ̀dá rẹ̀ ń sọ̀rọ̀ bọ̀dá rẹ̀ tó kú wọ́n kú tá a sì sin wọ́n sì jù mí báyìí ni àjọ wà ń bẹ̀ ni kódà yèèpẹ̀ ọkàn mi àti bu yèèpẹ̀ sí wọn lórí mo wà ní ẹni tó bu yèèpẹ̀ sí wọn lórí àtúkù yín lọ́nà ọ̀run mo dúpẹ́ tí mo borí ogun lójú ọkọ mi ni wípé ẹ̀gbọ́n òun fẹ́ẹ́ fi tipátipá bá mi sùn pẹ̀lú bọn àwọn láàrin èmi àti yín mo mà ṣe rí tó wà ń bẹ̀ tẹni náà bá pè á ní hello adárúkọ ẹ̀gbọ́n ọkọ mi yẹn ọkọ mi á ní ká lọ jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀
àbúrò mi tó sunkún mo pè kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan mo ní ṣe olóyún fún bọ̀ọ̀dá ni ó lóun ò lóyún fún wọn tí n bá ń pe àbúrò mi tó bá jókòó báyìí tí n bá pè á ṣe bí ẹni tí ò gbọ́ ó ti ronú lọ. Àǹtí Ṣeun àbúrò mi ti ronú lọ. Nígbà tó yá ẹni náà bẹ̀rẹ̀ sí ní sọ fún ọkọ mi kó sanwó wípé òun ní àṣírí lọ́wọ́ ikú tó pa ẹ̀gbọ́n ẹ̀ bó dẹ̀ mọ̀ nípa ẹ̀ kò fẹ́ sọ̀rọ̀ ó mọ̀ pé ìyàwó ẹ̀ ló pa ẹ̀gbọ́n ẹ̀ ẹni ṣáà ń pè wá ló ń pè wá bọ̀ tálẹ́ nìyí ó jẹ́ ẹ̀kan náà mo sọ fẹ́ ni pé ó jẹ́ kí n rí face to face ó ní ṣé bó fẹ́ pa mí bó ṣe pa ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ò lè rí mi pa ọ́ ọkùnrin ní sọ̀rọ̀ tàbá ti wà nílé lẹ́nu náà pé àmọ́ òun tẹ́lẹ̀ náà ń lò mí ò gẹ̀ẹ́tì ẹ̀ kò sọ̀rọ̀ bí Yorùbá bó Yorùbá lẹ́ni náà àmọ́ bí kí ẹ̀ máa sọ pé ìgbà náà ló pa ẹ̀gbọ́n ẹ̀ ó pa ẹ̀gbọ́n ẹ̀ ìwọ pa ẹ̀gbọ́n tirẹ̀ ìwọ pa ẹ̀gbọ́n tirẹ̀ fẹ́ mọ̀ pé ẹni yẹn ń lo fọ́múlà láti bá wa sọ̀rọ̀ ni ìwọ ìyàwó rẹ ti pa ẹ̀gbọ́n tirẹ̀ ìwọ síbẹ̀ ni pé ò mọ̀ pé ìyàwó rẹ ló pa ẹ̀gbọ́n tirẹ̀ ìwọ àṣírí tí ẹ wà lọ́wọ́ tèmi ọmọ sẹ́ǹdì owó nìsín ọkọ̀ bá ní mo máa sẹ́ǹdì owó àwọn fẹ́ gbọ́ evidence ẹ̀ ní ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ló bá ní òun máa sẹ́ǹdì evidence yìí o àfi kákọ́ sẹ́ǹdì owó náà kó n tó sẹ́ǹdì evidence wa ọkọ mi ní when you are ready send the evidence I will send you money ọkọ mi náà sì làgídí díẹ̀ nǹkan mi kọ́rọ̀ ẹ̀ ti lọ pọ̀ jù bá pọ̀kọ́ mi mo ní mo fẹ́ bá sọ̀rọ̀ mo ní òtún ìdìbò bá sọ mọ̀ pé ó ti tán láàrin àti ẹ̀ mo ní tètè tán náà nígbà tí mi ì lè bímọ mọ́ ó ní ta ló sọ fún mi mo ní ìbòdẹ́ ló sọ fún mi. ó ní wọ́n sọ wípé wọ́n ti gbélé ọmọ mi kúrò bẹ́ẹ̀ mo ní ìbòdẹ́ ẹ̀ tí ń bá mi lájọṣepọ̀ nísìn ṣé ní kí ṣáná ọjọ́ tí wọ́n ti wálé wa tí mo ti ń ṣe bákan ní ẹgbẹ́ ẹ̀ tí ń bá mi lájọṣepọ̀ inú kan yóò bẹ́ẹ̀ mo ní bí wọ́n ṣe dé ẹ̀mú kò fẹ́ bá mi lájọṣepọ̀ ni mo ní ojú tí wọ́n sọ pé àwọn máa pa ẹ́ mo lọ lé wọn mi náà trust ọ̀rọ̀ láti mo délé wọn níbi tó ti fẹ́ máa drag àti máa bá mi lájọṣepọ̀ ni mo ti fojú gbá nílé wọn ìgbà tí mo dé mi mọ̀rọ̀ tí mo fẹ́ pa ilé wọn ni mo wà torí pé wọ́n fẹ́ náà àwọn máa pa ẹ́ mo ní kí ni mo wá fẹ́ ṣe ni mo ṣe ń gbà fún wọn wọ́n máa yọ ìbọn tì mí ìgbà mi wọ́n máa yọ ọ̀bẹ ìgbà mi wọ́n máa nà mí mo ní I am sorry mo ní no mi ọjọ́ tí wọ́n kú yìí mo ní mo ti mọ̀ kó fẹ́ bá mi lájọṣepọ̀ ni ó ní sọ pé ẹ̀gbọ́n ẹ̀ ló fún mi ní kíní mú jọ yẹn oyún àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣẹ́ fún ẹ ẹ̀gbọ́n ẹ̀ ló sọ pé mo gbọ́dọ̀ ṣe ẹ ó ní what kí ló ṣẹlẹ̀ ní mi ò mọ̀ hospital tí mo ti ṣẹ́yún àwọn náà júwe fún mi pé tí mo bá fẹ́ mi ẹ lò àfi kí n ṣẹ́yún ẹ̀ èmi náà lo opportunity pé ẹni tí mo bá rojọ́ ti kú and I need people at my back tó mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yẹn ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí ni. mo ní ọkọ mi mo ní ẹ̀gbọ́n yẹn ni mo ní ẹlẹ́ẹ̀kejì wọ́n yọ ọ̀bẹ tì mí wọ́n yọ ọ̀pọ̀n tì mí wọ́n ní kí n gbà kí n mú mo ní mi ò ní mú wọn náà máa pè é dè sí o máa wálé ni wọ́n fi pè é njọ́ kan báyìí pé kó o máa bọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ńlé oṣù dé bá mi ibi tí mo ti ń lọ́nu mọ́lẹ̀ ìwọ náà ò ro wọ́n àtẹ́ mi ò pẹ́ nígbà tí mò ń lọ́nu mọ́lẹ̀ gbogbo táìmì yẹn mi sì gbà lọ́wọ́ wọn kí n mú mo ní mo wá gbà lọ́wọ́ wọn tó ti mo mú wọ́n ti pè é nígbà tó máa fi dé mo ti gbà nígbà tó wọlé bá nǹkan máa yìnbọn lu ẹni boom mo sì fọwọ́ kan mo mọ̀ pé ìbọn gidi ló wà lọ́wọ́ wọn mo ní ọkọ mi ikú ẹ̀ lọ́mọ wa gbà kù mi wàá mọ̀ pé ilé ọmọ mi máa lọ sí I am happy you can marry another woman you are free to marry anyone you want to marry but please don't send me out of your life Bani, I promise you I can't send you out of my life and I'm not ready to marry anybody
So má lè rí kó nu láìfẹ́ ó fọwọ́ pé àwọn ìmúnú òun òdòdó àti fẹ́yàwó kankan ó ní it's God will ó ní a máa adopt ni ó ní a máa adopt ni ó ní okay no problem lẹ́yìn ìgbà yẹn mo rí pé àbúrò mi change ó ń change lójú ó ń change ní gbogbo ara kí ló ṣe ẹ́ ó dẹ̀ ló lóyún bá mi lọ sí kìnní èyí tó ń pè wá yẹn ó ti stop pípé díẹ̀ nígbà tí wọ́n ti mú evidence wá wípé a máa fún lówó tó dẹ̀ evidence drop so ó ti stop kó pè wá àǹtí Ṣeun a lọ test àbúrò mi ti lóyún ó lóyún ta ló lóyún fún kò bá sọ̀rọ̀ àbáwọlé ta ló lóyún fún ó ní ọkọ mi náà wà lórí ìjókòó ó ní ẹ̀ńtẹ́ ẹ̀pá ni ẹ̀ńtẹ́ ẹ̀pá torí pé ó mọ àṣírí yín ẹni tí mo pa torí pé ó má ṣe lé mi ṣò gbádùn ta ni mo pa ṣé n tó rí ìpẹ́ ní ìṣẹ́jú mi ọkọ mi ní pé mo ní obìnrin lọ́wọ́ ẹ̀ ṣọ́kù bẹ́ẹ̀ ìgbà tó ń ní pé ìkọ́tẹ̀ ṣe làwọn fi ṣe bẹ́ẹ̀ fún mi ṣé wọ́n yẹ kí n pa wọ́n ń pa orí mi nígbà tí mo ń pa àbúrádà lọ́wọ́ mi yes mo rí ìgbà tí ẹ̀gún wọn ọkọ mi bá ní nígbà tó gún wọn kí láṣìírí ẹ̀ tí àwọn sọ fún ẹ wípé ó wà lọ́wọ́ àwọn táwọn ṣe ń threaten ẹ̀ wọ́n kò sọ pé àṣírí wà lọ́wọ́ àwọn ó ṣe mí lànà fún ẹ tó bá ti dàrú ọ̀la àbí wo ló fún yàn nọ́mbà mi kó máa threaten mi ìwọ ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ẹ̀wọ̀n àwọn tí mò ń torí wọn jìyà àǹtí Ṣeun ẹ̀wọ̀n àwọn tí mo torí wọn daṣẹ́ wò ta ẹ̀wọ̀n àwọn tí mò ń kówó mi tí mò ń pa tí mò ń kó fún wọn ó jẹ́ come against mi wọn sọ àṣírí mi tó wà lọ́wọ́ wọn fún o wọ́n sọ pé àṣírí mi wà lọ́wọ́ àwọn pé wọn bí mi dára gẹ́gẹ́ tí wọ́n ti sọ fún wọn ló máa ṣe wọ́n dẹ̀ mọ̀ pé olóyún ó ní wọ́n mọ̀ ọkọ̀ tó kú bí sọ fún wọn ó dẹ̀ ní pé mi gbọ́dọ̀ ṣẹ́gun láti mi máa pa mí ó ní pé àṣírí yín wà lọ́wọ́ àwọn pé ẹ lè ṣe nǹkan kan fún mi àbájọ òbí máa kọ́kọ́ kó ní bàbá àròbó ògbọ́n ni mo mú wá síbí kó wá kọ́ṣẹ́ ó kọ́ṣẹ́ tán kí n ṣe freedom fún ẹ oyún ló fi parí ẹ̀ dà ìyàwó àbúrò ẹ̀gbọ́n ọkọ mi wá orí nǹkan o ò lè bí mi léèrè kí ló ń ṣẹlẹ̀ òkìjú tí wọ́n rí ìpẹ́ ń ṣe jú mi tí wọ́n sọ nǹkan tí mo ṣe fáwọn ó ní wọ́n sọ ọ̀gbà tó wá rí nǹkan bẹ́ẹ̀ sí kò èkó bèrè lọ́wọ́ mi wá lọ sọ fárá àtà ìyẹn wá ń tírẹ́tì mi ará àtà wo ló sọ fún ló bá ní bọ̀dágbà tó ṣe ilé ní ṣọ́ọ̀bù wa ni mo sọ fún àṣì lọ gbé yẹn náà ni àfọlọ́pàá gbé wọ́n ti àfọlọ́pàá gbé ó ní àbúrò òun ló sọ fún un ọ̀rọ̀ yẹn ṣáà tó tàbí àfọlọ́pàá gbé bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn máa ṣe àṣàyànjú ọ̀rọ̀ yẹn pé nǹkan tẹ́ bá ti mú èyí máa sọ mo wá sọ fún yẹn pé tó bá ti bí ẹ̀dá tá bá ti dán sọ wípé orí mi bí mo ti ń pààyàn ó fẹ́ kú nìyẹn adé polisi ló bá ní bọ̀dá yẹn ló sọ fún mi pípa àṣírí àǹtí mi wà lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ tó lè láti ibi ṣe pa wọ́n àǹtí ẹ̀ ló pa mi ti bá wọn kí ló ṣe lè ní wọn máa dà fún mi ọ̀sán gangan la wà àwọn kan wọlé wọ́n dè wọlé ní wọ́n jọ ń ṣe kinní àwọn yẹn ló pa wọ́n àwọn náà fọ́ lára àwọn náà níbọn lọ́wọ́ àṣà àmúbọn wá sí rẹ̀ táwọn ọlọ́pàá rí wọ́n dẹ̀ rí wọn rí àmì ọwọ́ mi ń bẹ̀ wọn rà mí ọwọ́ anybody ń bẹ̀ àwọn tí wọ́n jọ ṣe ìwà jàgídíjàgan lọ́kọ̀ bá ní ṣeré ẹ̀gbọ́n òun yìí ó ti jalè nígbà kan tọ́lọ́pàá mú 5 years tó lò ní prison àwọn tó wọ́n jọ plan ní àmì ìmọ̀ bá ṣe jẹ́ bí owó ní àbí nǹkan kan ni wọ́n ti ń lé wọn káàkiri wọ́n fara sọ́dọ̀ mi fọ́sẹ̀ kan àmọ́ wọn burúkú ìṣúwà lọ́wọ́ wọn náà wọ́n gbé wọn ní ìsìnmá àti pápá wọn gẹ́ẹ̀tì wọn àǹpalọ̀ wọ́n gbé ibi táwọn yẹn ti ń lé wọn bọ̀ ní ṣe sọ́wọ́ sílé wa làwọn yẹn ṣe wọlé làwọn yẹn ṣe pa wọn mọ́lé tòtúrú ìwádìí ìdíkèdè tẹ́gbọ́n mi ti wù ẹ̀gbọ́n mi rí ìpè níṣẹ́jú ẹ̀gbọ́n wọ́n fi ìbọn tírẹ́tì wọn tó ní tó bá sọ fún mi àwọn máa pa wọ́n wọ́n ní òun náà ló ti gbọ́ ìná èmi ò mọ̀ wà ẹni tó rí ìpè for the first time wọ́n tó wọ́n lọ gbà fún wọ́n ní bá burú àwọn
bó ṣe sọ nìyẹn àní wọ́n ṣáà ewu máa wò ó ní wọ́n á gbọ́rọ̀ yẹn lẹ́nu yẹn tí ọmọ kékeré wọ́n á gbọ́ wọ́n fi ń tẹ́tì wọn òun blackmail wọn ẹ̀wọ̀n ló yẹ kí irú ẹ̀ kú sí wọ́n á ní wọn mọ̀ káàbọ̀ ló wá bá wọn ó dé òwò kóun lọ opportunity ẹ̀ fi gbowó lọ́wọ́ wọn kò fi gbowó lọ́wọ́ wọn káàtì pé tí wàá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ọgbọ́n bí wàá ṣe gbowó lọ́wọ́ wọn ni wàá máa rò ẹ má bínú kò sí wàhálà kò sí bínú bẹ̀ tẹ́ bá dé court àwọn family ṣàwà bẹ́ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn bá dákẹ́ bẹ́ẹ̀ àwọn bá filẹ̀ lẹ́bùrú àwọn gbóyún yẹn ó bímọ yẹn ìgbà tó máa bímọ ìbejì ló fi bí àmàbúrò àwọn òmèèkè ó kú dẹ́kun ó dẹ̀ gbọmọ fáwọn ọmọ yẹn làwọn ń tọ́jú ọmọ yẹn nìsín àwọn àtọkọ àwọn ló mọ̀ ní bàbá àtìyá ó láǹtí ṣeun àwọn ẹ̀mùbọ́ ti gbélé ọmọ yẹn làwọn àtọkọ àwọn jọ ń tọ́jú díẹ̀ ní ìtàwọn bá mi sọ̀rọ̀ ó ní ogún ọdún ó ní gbogbo ọ̀rọ̀ tó wọ́n táwọn sọ fún mi kékeré yìí kì í ṣe kékeré o kì í ṣe kékeré nígbà tí gbogbo ẹ̀ wá lọ tán ọkọ wọn padà gẹ́sì pé àwọn ọmọ ogbó ó ní tó bá ti yàn fáwọn tó bá ti yàn fún yàn lọ́kọ ó ní ó máa dúró tì ẹ ni o òbí kó mọ̀ pé àwọn làwọn pẹ̀ gbẹ́ ó bí pẹ́ gbọ́n wọn ṣe nǹkan tí ó dáa díẹ̀ ní táwọn bá mi sọ̀rọ̀ yìí àwọn òṣèré kan àwọn pé àwọn wà lóòótọ́ àwọn ṣiṣẹ́ lóòótọ́ rí wọ́n ní ọ̀ṣà làwọn ó ní jọ̀kọ̀ táwọn fẹ́ táwọn kan wá máa yẹn rò pé ó máa ń wá gbà tóun ṣe aṣẹ́wó ní kinní gbà tó máa yẹn wà ní àwọn àlejò táwọn ṣe kinní fún tó sọ pé sista Cynthia àwọn òkè agbóhùn ti mi léèrè no ní méjì lè yan o òun jọ pé sista Cynthia kẹ̀ ní ìbà yìí méjì lè yan o wọn náà sista Cynthia wọn náà físítọ̀ onùgbà náà bẹ̀ pé káwọn máa pè é sọ̀rọ̀ wọn á lè pè wọn pé kinní kan wọn ṣùgbọ́n àwọn búlọ̀ọ̀kì ẹ̀ pa ni bàbá kó wá bí èdè wa church kó mú wa church nígbà tí ṣe dìbò àwọn ṣe ń sọ̀rọ̀ yìí táwọn bá rántí ìgbà yẹn báyìí táwọn dé rántí gbogbo ìgbésí ayé àwọn máa ń ké ni ọmọ tábìlì àwọn bí sílẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ àtàwọn méjì tó padà bí àwọn làwọn ń tọ́ wọn ní ó bọ̀dì ní fámìlì ọkọ àwọn tó mọ̀ pé ẹ̀gbọ́n ọkọ àwọn lónìí tó wà nù ẹ̀ wọ́n keep in secret for everybody àwọn làwọn ń tọ́ àwọn ọmọ yẹn làwọn ọmọ àwọn di èní àwọn ọmọ gbọmọ káwọn kan láwọn bí wọn body is living fine ní àmì àwọn tó pé nǹkan bẹ́ẹ̀ tilẹ̀ sí tó ti di èrò ẹ̀wọ̀n ló ń ṣe máa sọ fún gbogbo àwọn èèyàn wípé èèyàn ogún ọdún a máa jóni lówó fẹ́lẹ́fẹ́lẹ́ ẹjẹ́ àmọ́ tá a máa sọ ẹjẹ́ àmọ́ tá a máa ṣe ẹ wá sí iléeṣẹ́ Olúwaṣeun apps òǹdílé superman yẹn ṣe ti rí àwọn tó wà lókè yẹn àwọn ni ọkùnrin tí nǹkan ọmọkùnrin yẹn sá wọlé ọkùnrin tí ò lè tàdàkalẹ̀ ọkùnrin tí kì í pẹ́ lórí obìnrin táwọn yẹn ṣẹ́ fún nìyẹn alágbo kòkòrò inú ẹ̀jẹ̀ ní àgbo malaria ojú typhoid ń bá jà láti jọ ìpé ojú lògùn òrí orútù ẹ̀ ìwọ tí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tó ní infection ṣe ti rí òun ní ẹ wá kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps ẹ̀mí iléeṣẹ́ tí wọ́n ti ń fi tewétegbò ẹ̀rí kí ní fibroid lélẹ̀ ìwọ ní fibroid ń dà láàmú ìwọ tó lè lo powder tó pé capsule mo fẹ́ lò a máa ń capsulate ẹ̀ bíbá ìwọ obìnrin tí nǹkan abẹ́ ẹ̀ tó ń gbẹ tí abẹ́ rẹ̀ ń gbẹ o ní láti máa wet anta oyin original a ní nǹkan infection kòkòrò inú ẹ̀jẹ̀ ṣe ti rí ọ̀pọ̀ yìí special olówà nínú kíní black yẹn ṣe ti rí kíní ọ̀fà ló wà nínú kíní náà tó wà nísàlẹ̀ yẹn ṣe ti rí àwọn onífẹ́ àìsàn ló gbá o ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps èyíkéyìí nǹkan tó bá ń ṣe yín bóyá fibroid ni ẹni fallopian tube yín block ni ẹni jẹ̀díjẹ̀dí ni ìdí yín yọ ni ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps ṣe ti rí àdírẹ́sì wa ò mú a wà ní ìlú Ìkòròdú ní géètì ẹ pè wá sórí nọ́mbà yìí 07038010978 lẹ́ẹ̀kan sí 07038010978 ẹ̀yin tẹ́ fẹ́ polówó ọjà ẹ kàn sí iléeṣẹ́ Ògbónútán TV láti pè ẹ̀yin tẹ́ fẹ́ polówó ọjà ẹ kàn sí iléeṣẹ́ Ògbónútán TV láti polówó ọjà yìí lórí nọ́mbà 07038010978 ẹ jọ̀ọ́ bẹ́ ṣe gbọ́ sórí ìtàn ẹ fi ìkan ránṣẹ́ sí wa ẹ rí iléeṣẹ́ ẹ rí pé studio kan mo ti ń sọ̀rọ̀ ọ́fíìsì wa mo ti ń sọ̀rọ̀ iléeṣẹ́ Olúwaṣeun apps mo ti ń sọ̀rọ̀ studio wa gbàtà àti rówó parí ẹ̀ àti fílẹ̀ ń gbà.